Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ adé ọmọdé. Mo fẹ́ fi fídíò kan hàn wá. Kí n tó sọ̀rọ̀ rárá lórí fídíò yìí, ẹ jẹ́ kí n kọ́ clear fún wa. Mo ń bọ̀. Bàbá Alado ọmọ tí ń bẹ ní ìlú Ìbàdàn yẹn, kí ni tí ò ní tí ń wọ̀ láti súró jẹ́ tó fi mọ́ ń tọ́kàn? Ó mọ́ ń tọ́kàn ẹ̀, ó dẹ̀ ń dá sí dìpátímẹ́ǹtì alálàáfà. Ẹ jẹ́ káwọn ọ̀sùn ìyá ọ̀sùn ṣẹ́tí wa, orí ẹ̀ ti dàrú ni. Èpè mú ọ ní Bàbá Alado. Ogun ilé ìyá ní ìjà ọ ní àbógun ilé bàbá. Ọ̀rọ̀ ẹ̀sìn sọ́kàn ẹ̀ ni, ọ̀rọ̀ kọ̀mẹ́dì àṣẹ lọ̀rọ̀ ẹ̀sìn ni. O ti ní mental problem ni. Èyí tí ìṣẹ̀lẹ̀ ìjọjú orí ẹ̀ náà, ìfún ọjọ́jú orí ẹ̀ tí ẹ bí ọ lọ. Àníbẹ̀rẹ̀ tí mo bù níyì bìrìkì yàdúmù rìsọ̀ọ̀sì. Èrò ẹni pé ọ̀dà o tó bá ń wọ̀rọ̀wọ̀rọ̀ tó ń wíhun. Àwọn oníṣẹ̀ṣẹ̀ ọ̀sán àná ẹ̀ wọ́n bá yé ẹ̀jẹ̀ ni. Orí ẹ̀ dàrú ni. Ọ̀dẹ̀ dúró ní dìpátímẹ́ǹtì dèdèrè ọmọ ìyá wèrè tó ń ṣe. Dèdèrè ọmọ ìyá wèrè tó ń ṣe online. Ṣọ́ọ̀bù gbogbo kálukú rí ọbí olórí burúkú ọmọ ni. Ọ̀dẹ̀ tó ń tá sí dìpátímẹ́ǹtì alálàáfà. Wọ́n ṣe pè fún ọ ni. Ó fẹ́ sọ̀rọ̀ bàbá wọn Okuta Agidi. Àní fàtúlì àmì wòlíì ọmọ wòlíì. Ọ̀dẹ̀ mo bó ṣe present. Lọ sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní lélẹ́yìí jẹ́. Tí mo bá padà dé pẹ̀lú ẹ, màá júwèé tí ó ṣẹlẹ̀ nú ayé ẹ̀ fún ẹ. Wọ́n ṣe pè fún ọ ni. Ìjẹ́ orogún níjọ ni àbógun lé ìyá àbógun lé bàbá. Àbógun orí nẹ́ẹ̀tì. Ó sọ̀rọ̀ wátawàta ọmọ múra bí wèrè. Gbogbo kọ̀mẹ́dì àtọ̀nṣe náà gbogbo ayé ló ti rí i pé àkójẹ ní ẹni ebi ń pa ní ọ. Ọ̀rẹ́ ni bí ọ. Ọfẹ́ tún rẹ bí ọ̀wà bá ò. Fálùkùránì. Ọ̀tá sí Tinubu ọ̀rẹ́ ìpínlẹ̀ ń sá ẹ̀ sọ̀rọ̀ sìbẹ́ǹtì ẹnìkan rán lẹ́kọ́. Ẹni ebi ń paṣẹ́ ní ọlọ́ra ilẹ̀ ni àbórí ẹ̀ dàrú ni. Bàbá Alado try to be careful ọjọ́ orí ẹ̀ kéré sí tó ń tẹ́rí sí un. Sọ fẹ́ parẹ́ ẹ̀ dànù ni. Kí ni ẹ jẹ? Gbogbo ẹni tí ọba ní ntàdéwò lè jẹ la kò yọ tẹ́rí sí wàhálà o. Torí tí wàhálà bá dé tí ọba ti ní tí ó jẹ ọ máa gbẹ̀mí ẹ̀ dànù ni o. Dèdèrè burúkú. Ọkà bọ̀ yọkàn lánàá pàgà yọ̀dẹ̀ pàdé. Sọ́mọ̀ pé wọ́n lè lọ dẹ́wò lórí nẹ́ẹ̀tì ni. Followers mélòó ló ní? Ó ní followers àwọn wèrè bí ìrẹ́ni tẹ̀lé ọ. Jórí ẹ pé o má dá sí ọ̀rọ̀ Islam kó wà bí kíábù kó má bàa parẹ́. Ẹ̀yin náà wo nǹkan tí bàbá yẹn ṣé mo ta sí wọn, ṣé mo jẹ̀bi wọn? Àtọjọ́ wo ni ọ̀rọ̀ à ń dá sí ọ̀rọ̀ alálàáfà, àtọjọ́ wo ló ti dá ìdá mọ́? Ẹni kó lè wá ó wá, ẹni kó ju tọwọ́ ẹ̀lẹ́ ó jùlẹ̀, ẹni kó sáré ó tún sáré. So mo kàn ní kí n fi àṣejù yìí hàn ẹ̀yin ti Bàbá Alado ni. Alfa ò kí n ṣe Ọlọ́run, mi ò dẹ̀ sẹ́yìn. Aláàjì Kìṣí ṣe kìkìṣí gan tí ọ̀rọ̀ jọ dà wá pọ̀. Wọ́n à ṣe tó ilé ìwò. Mo mọ báyìí jọ sọ̀rọ̀ lábẹ́nú ta lè parí ẹ̀. Bàbá ẹ̀ mi ò mọ̀ wọ́n rí, mi ò dẹ̀ jẹ́ wọ́n ní anything. Ọ̀rọ̀ Okuta Agidi ọ̀rọ̀ tó ti pẹ́ lẹ́yìn wá ẹ̀ṣẹ̀ bring out. Kí lẹ fẹ́ fàyọ nínú ẹ̀? Kí ni most of ẹ̀yin àfà kí lẹ máa ń fẹ́ gbànú pé kọ́mọ ìsáàṣubú kẹ́ni ìsáàṣubú? Ṣé tí Bàbá Alado bá ṣubú sẹ́yìn ó rọ̀ náà lọ? Ó mà ṣe o. Ó mà ṣe o. Ó mà ṣe o. Ọ̀rọ̀ tí bàbá wa yìí tí wọ́n sọ bíbá tàbí ìwà tí wọ́n wù yìí, ọ̀nà máa jẹ́ ìrántí ìkan nínú àwọn bàbá mi kan. Wọ́n jẹ́ wòlíì. Àwọn náà ń wo ètò mi lọ́wọ́ báyìí. Kódà ó máa yà wọ́n lẹ́nu pé mo lè padà sọ̀rọ̀ ọ̀rọ̀ tó jẹ báyìí. Ó wá dijọ́ kan, a jọ jókòó, àwa rí fídíò wòlíì kan. Kódà wòlíì ìkan náà àwọn ìjọ aláṣọ funfun ni tó wá ń sin kankan tó jọmọ́ ìpadàn. Wọ́n á ní nǹkan tí wòlíì ń ṣe ó kù díẹ̀ káàtó. Mo ní láti ṣe fídíò kí n pe wòlíì yẹn sí àkíyèsí. Bí bàbá yìí ṣe tó rárá o má sọ̀rọ̀ nípa wòlíì o. Wòlíì ò kì í ṣe ní àrífẹ́ rárá tọ̀. Wòlíì ò kì í ṣe ní tí èèyàn gbọ́dọ̀ kọlù. Má dábẹ́ rárá tọ̀. I was so surprised pé wòlíì ò kì í ṣe ní àrífín. Wòlíì ò kì í ṣe ní tí èèyàn gbọ́dọ̀ kọlù. Ṣùgbọ́n wòlíì lè máa ṣe nǹkan tí ò ní ìtumọ̀ lórí social media. Bíbélì sọ wípé fi àìṣedéédé àwọn ènìyàn mi hàn wọ́n. Mo á sọ fún wọn bẹ́ẹ̀ njọ́ yẹn pé ó dá mi ìsọ̀rọ̀ sí wòlíì ṣùgbọ́n mo fẹ́ fi àìṣedéédé hàn wọ́n according to the Bible.
wọ́n ní rárá tọ́ ẹni ọ̀tọ̀ ni àwọn wòlíì má dánwò. Wá rẹ́rìn pé abájọ Bíbélì sọ pé wọ́n ń fi ẹnu wọn bu ọlá fún mi ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí mi. Bẹ́ẹ̀ ló ṣe rí fún púpọ̀ àwọn tí wọ́n pera wọn ní àáfàá, tán pera wọn láàfáà, tán pera wọn ní wòlíì, iye tí wọ́n kàn sáà ń ṣe lè tó wù wọ́n kiri. Ọlọ́run fún yín lágbára yín sí lò. Tí àwa kan ò bá wá dìde ká máa correct nǹkan tí wọ́n ń ṣe rádaràda yẹn, ẹ mọ̀ pé wọ́n ń dá wàhálà sílẹ̀ de àwọn upcoming generations ni, because táwọn yẹn bá náà wọ́n máa ṣe wọ́n á rò pé báwọn yẹn ṣe ń ṣe nìyẹn. Mi ì ní bú bàbá yìí, mi ì ní bú wọn, màá kàn gbà wọ́n yànjú ni. Bàbá, ìwà tẹ́ wù yìí kù díẹ̀ káàtó. Ó yẹ kí èèyàn máa fi agbára tó ní tún àwùjọ ṣe ni, kì í ṣe kẹ́ ẹ máa fi ba tẹlòmíì láyé jẹ́ kẹ́dẹ̀ máa yọ̀ lórí pé ẹ̀ ń hùwà ìkà. Ìwà tẹ́ wù yìí ẹ fi sọ ẹ̀sìn mùsùlùmí lẹ́nu ni. Ó máa jẹ́ káwọn kan máa rò pé bí gbogbo wọn ṣe ń ṣe nìyẹn. Kẹ́ ẹ máa lérí pé ẹ máa ṣiṣẹ́ ibi, and you call yourself a clergyman. Ẹ dẹ̀ ń lérí pé ẹ máa han ọmọ ẹlòmíì léèmọ̀. Ẹ dẹ̀ sọ wípé ẹ̀ ń ṣiṣẹ́ Ọlọ́run. Irú ẹ̀sìn wo lẹ̀ ń gbà? Kì í ṣe bàbá yẹn nìkan ló ń wà yìí o. We have so many people like that. Even láàrin àwọn tó pera wọn ní wòlíì gan, láàrin àwọn mìíràn tó pera wọn ní babaláwo náà, agbára tọ́lọ́run fún wọn, wọ́n ń sì lò, wọ́n ń ṣe agbára yẹn lò, wọ́n ń fi hùwà ìkà. Àdúpẹ́ lọ́wọ́ ẹni tó wá sórí social media tó jẹ́wọ́ rẹ̀ náà, àmọ́ ẹni tó ti han ọmọ ọlọ́mọ léèmọ̀ nínú fámìlì ẹ̀, tó ti han gbogbo àwọn ògo lé wọn léèmọ̀, gbogbo ògo àdúgbò wọn ló ti hàn léèmọ̀, ògo ìlú ẹ̀ ó ti hàn léèmọ̀. Àdúpẹ́ pé wọ́n ti wá ń tún fúnra wọn ní wọ́n ń tù sí ara wọn lórí social media báyìí. Ẹ jẹ́ ayé padà. If you call yourself a prophet, tó ronú àti make positive contributions to your society, irú prophet wo ni ẹ? If you call yourself pé o jẹ́ àfà and o ti ẹ ronú pé mo fẹ́ káyé dáa látọwọ́ mi, irú àfà jákujàku wo ni ẹ? And if you call yourself babaláwo, tó ronú pé agbára tọ́lọ́run fún ẹ is for a purpose, tó ronú pé kí ni mo máa ṣe táyé máa tọwọ́ tèmi náà dáa, tó pé tó bá lọ tán people will be saying good things about you, irú babaláwo jákujàku wá ni ẹ? Ẹ jẹ́ ká tún lé ayé ṣe. Ẹ jẹ́ ká tún lé ayé ṣe. Ẹ jẹ́ ká lu agbára tá a bá ní lọ́nà tó tọ́. Alado is also a Muslim. Ó dẹ̀ ń wò níwò pé àwọn kan fẹ́ máa sọ ẹ̀sìn yẹn lẹ́nu. Ó dẹ̀ ń correct yín instead of you guys to repent and change for good. Ẹ wá ń dùn kòkò mọ́ pé máa hàn lé mọ̀. Ó máa ṣe o. Ọlọ́run máa kù sùúrù o. Ọlọ́run kò máa mú àwọn tó yẹ kó máa fi àṣírí hàn o. Ọlọ́run máa mú àwọn tó yẹ kó máa lò o. Abẹ́ni pé mi gbọ́ rí kéèyàn wá sórí social media kó dẹ̀ máa sọ̀rọ̀ bí bàbá yìí ṣe ń sọ̀rọ̀ yìí. Ẹ̀yin mùsùlùmí gidi, ẹ caution irú bàbá yìí. Ó ń lé àwọn èèyàn kúrò nídìí ẹ̀sìn rí. Kì í ṣe gbogbo mùsùlùmí ló ń wà ìpalapàla báyìí o. Kì í ṣe gbogbo mùsùlùmí ló ń wà pálapàla báyìí. Bó ti sọ bẹ́ẹ̀ náà la rí nínú àwọn kan náà, àwọn onípàdánpàdán kan tó pé àwọn oníwòlíì tó jẹ́ pé pure iṣẹ́ ibi ni wọ́n kó dání, wọ́n ṣiṣẹ́ gidi kan rí. Wọ́n bá máa rí ìránṣẹ́ ìran búkú náà máa rí, ìran tó dẹ̀ ní solution ni, ìran tó máa kó ọlọ́kàn sókè. Wọ́n ti fìràn pa ẹlòmíì sáyé pẹ̀lú ẹnu wọn tí wọ́n sín. Tó bá ti rí ìran búkú yẹn, tó bá ní kó mọ ibà ìwà tó bá ti fún wọn, wọ́n á make sure pé nǹkan yẹn ṣe kán lè sọ pé wòlíì yẹn dẹ̀ sọ bẹ́ẹ̀. Ọlọ́run máa mú yín. Ọlọ́run máa tú sírí gbogbo yín. Bàbá Alado, sórí eléyìí tí ó ń sọ pé àwọn ní kó má dá sọ̀rọ̀ lọ́rọ̀ mọ́, wọ́n ní kó má ṣe kíní kan mọ́. See, make I tell you something. Àríṣe la rí kà. Yorùbá sọ wípé táyé bá tojú àwa bàjẹ́, àìmọ̀ wá wù gbogbo ẹni tó ń bẹ nínú ayé ni. Sáyé pàtì ẹ. Òǹkàlùkù ló máa kọ àkọsílẹ̀, òun fúnra ẹ̀ ló máa kọ kan tí ayé máa sọ ń pẹ́ tó bá lọ. Fúnra òǹkàlùkù ló máa kọ sílẹ̀. Kọ nǹkan táyé máa sọ ń pẹ́ sílẹ̀ fúnra ẹ̀ nínú ìwà àti ìṣesí ẹ̀. Fi àwọn tó ń dùn kòkò mọ́ ẹ sílẹ̀. Wọ́n ń dùn kòkò mọ́ mi jù bẹ́ẹ̀ lọ. Bàbá Alado, wọ́n ń dùn kòkò mọ́ mi jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n àtẹ́lẹwọ́ ni mo bá làmì òmìnira tó kọ́.
mi nítorí pé nìkan halẹ̀ mọ́ mi kí n má ṣe iṣẹ́ tọ́lọ́run pè mí sí. Òun kálukú ló ní ọ̀nà ìpè ẹ̀, ǹjẹ́ ó ń lo ìpè ẹ̀ dáadáa. Ìwọ tó jẹ́ wòlíì bọ́lọ̀ ṣe pè é nìyẹn, ìwọ tó ṣe pásítọ̀ bọ́lọ̀ ṣe pè é nìyẹn, ìwọ tó jẹ́ àlùfáà bọ́lọ̀ ṣe pè é nìyẹn, ìwọ tó jẹ́ babaláwo bọ́lọ̀ ṣe pè é. Àwọn tọ́lọ̀ ń dẹ́ pè láti máa sọ̀rọ̀ bọ́lọ̀ ṣe pè wá nìyẹn. So mi ní má bẹ̀rù kankan, súnmọ́ Ọlọ́run ẹni. I still remain my humble self. This is Adeomade. Ẹ bá mi pín fídíò ìkiri, ẹ má dẹ̀ gbàgbé láti lọ subscribe sí Adeomade TV lórí YouTube.